on 24/7, and because I value communication. So torí pé mo ti sọ yẹn ló bá assume ló bá title show yẹn lánàá mi bá má ṣe show yìí ló bá title show yẹn lánàá pé ṣé Yínká pé voice note tí olórí burúkú ìyá ẹ̀ Táíwò tó kú sí gọ́tà tó gbé fún Yínká TNT nìyẹn nítorí pé ó fẹ́ kán búlì Yínká TNT. Àwọn wo gọ́tì ẹ̀ làwọn tá à ń pè ní búlì gan, àwọn wo ló ń búlì èèyàn gan? Ṣé olórí burúkú tó kú bàtà àwọn tíì náà, àwọn tó jẹ́ pé lánàá tí mo ẹ̀yìn tí ẹ̀ bá wọ́n ṣe mo stream show tó kú bọ̀ lọ lánàá ó rẹ̀ mi mo sùn lọ́mú tí ẹ̀ ń hanrun gidi níbẹ̀ but ìgbà tí olólùfẹ́ mi kan pè mí pé yéyé ẹ máa ti sunlẹ̀ máa ń hanrun mo ní ó dáa mo bá pa show yẹn mo bá ní kí n dẹ̀ freshen up kí n sùn nígbà tí bá freshen up tọ́jú mi dá wáyé mi mo pè wọnú show tó kú bọ̀ mo mú tó kú bọ̀ sáré kàbàkàbà láti òkè kéèyàn kúrò nínú yàrá ẹ̀ látòkè ó sá lọ sínú mọ́tò ẹ̀ nísà ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe Mercedes ṣé gbogbo wa la máa ra Mercedes mo ní mi ra Mercedes ẹ jẹ́ ẹ máa lo Ford Focus mi 2012 tó bá ti ń gbé mi from one point to another mo pé mo dẹ̀ béèrè àwọn question kan lọ́wọ́ ẹ̀ kò sí tó lè answer bẹ́ẹ̀ mo dẹ̀ fún lépè kí ló dé tí pé èmi open fóònù mi ó wà accessible sí ìwọ olórí burúkú tó kú bọ́ ọmọ àlè játijàti tí ẹ bá ti lè báyàn sọ̀rọ̀ tí ọ̀rọ̀ téèyàn bá sọ sí yín tó bá dùn yín tí ẹ bá ní nǹkan kan tẹ́ máa fi báyàn jà wọ́n lè máa sọ pé I block you yẹn lórí fóònù. I don't block people on my phone. Bísí Wellington ó wà ṣíṣí ilẹ̀ bó ṣe wà yẹn màá fi déètì ọjọ́ tó send kí ni yẹn hàn yín kí má so 17th ẹ lè má rí torí mò ń charge àwọn fóònù mi ìdẹ̀fẹ́ 17th of December of June. Hello, Ma. Oh, Jesus. Mo ní láti máa sọ fún yín. Ẹjọ́ ètètè kọ́ bá fún mi ẹjọ́ tó yẹ lọ́wọ́. Bí mo ṣe wà yìí, I'm getting látàwọn ọmọ ilé sùn. Agent mi pè mí lánàá ṣe sí ẹ̀yìn sí. Ó sọ fún mi pé tó bá di Monday, customer base ní gba £185 lọ́wọ́ mi fún container mi tó wọ demurrage. Container mi dé sí ní UK láti 2 weeks ago. Owó tí ma fi clear ní 6,780. Lọ́lọ́ pa olè scammer. Because owó yẹn bá owó ọjà mi jẹ́. Mo ní láti máa gbé ọjà mi wọ̀. Ṣó ti yẹn sí. Kò yé mi o wà lọ́wọ́ mi. Kò yé mi. Now kí ni ẹ máa wọ demurrage? Mo pẹ́ 1 mo fi déètì yẹn hàn yín 17th of June 2024. Wọ́n nà ẹ́ bí bàrà, wọ́n nà ẹ́ wọ́n ṣá ẹ méegun, wọ́n nà ẹ́ wọ́n bayé ẹ jẹ́, wọ́n fún ẹ ní ìlà, mo wá àṣẹ ní ìlò wà mi ò fẹ́ báwọn wọ́n fàbàmú sí ẹ lójú ní 4th of July or sometimes July 2023. It was exactly 11 months and some days tí wọ́n ti nù ẹ́ tó ti ń tọrọ bárà kiri ó wá síwájú mi as a single mother. Mo ti bá lọ sí court lẹ́ẹ̀mejì, mo bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé lọ sí court láti March 20 ni mo ti ń tẹ̀lé lọ sí court. Mi ò gbowó lọ́wọ́ ọmọ àlè yìí, Bolton ni mò ń gbé, Woolwich ni ìwọ ń gbé, Orpington, Bromley láti ń lọ sí court. Wọ́n tó bá mọ United Kingdom dáadáa tó dẹ̀ mọ England, wàá mọ̀ pé north ni wọ́n ń pè ibi tí mo wà yìí. Àwọn kan pè ní north west ibi tí mò ń gbé. Ìwọ ń gbé ní south north west and north east of England lèmi ń gbé. Ìwọ ń gbé ní south east of London. London is just a city, a big city in England, and is the capital of England. Ibẹ̀ ni wọ́n ń gbé. Èmi ń gbé ní north east of England. Yet, ma kúrò ní ilé mi
màá wá sí London through and fro on Virgin train is 110 tí n bá rà 2 weeks before, but tí n bá rà that same or 3 days to that plane mo máa rà nígbà míì ní 145. màá ra train yẹn so that tí n bá lọ láàárọ̀ 110 ní first time tí mo máa lọ mo lọ lálẹ́ a day before mo sùn sílé àbúrò mi, right? 10 ní court máa ń bẹ̀rẹ̀. The first day nìkan ni court yẹn bẹ̀rẹ̀ ní 12. a ti wò wá ti send ẹ̀ sí mi ìgbà yìí báyìí ni court máa bẹ̀rẹ̀ o, ìgbà yìí báyìí a lè má rí kó jẹ́ pé àárọ̀ ọjọ́ yẹn máa ti dé London, máa ti dé court ní 10 yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ bá gbé síta wọ́n á wá gbé court proceeding máa bẹ̀rẹ̀ ní 2. mo ti lè ra ticket mi for 4, 5 ha ní kúrò ní court ṣé court tó bá bẹ̀rẹ̀ ní 2 wọn ò tún ní ṣe ká tó dé kí n tó dé ibi tí bá ti wọ train mi ti lọ mo gbọ́dọ̀ at least. So àwọn on 2 occasions bẹ́ẹ̀ yẹn ló ṣẹlẹ̀ tó jẹ́ pé ìgbà yẹn ni màá wá mú night bus tí mo máa wọ̀ ní 12 tó máa wá dé Bolton ní 8 o'clock àárọ̀ ọjọ́ kejì. owó mi ni mo ń ná, mi ò gbowó lọ́wọ́ ẹ̀. ọmọ mi tó lọ lórí búkú kan ṣe pé ó ga o ọmọ ẹ̀ ó wà ga Liza Anjorin ló ránṣẹ́. bẹ́ẹ̀ ni nǹkan tí bá ní tí mo lè fi support wọn òun náà ni time. ẹni tó bá support ní pẹ̀lú time, mo prefer ẹ ju pé kó support mi pẹ̀lú money. tí bá ṣe nǹkan tí bá ní mo ń ṣe birthday or kìíní kan mo tẹ̀ ṣe ju sitting room mi ni mo ti ń ṣe, tí gbogbo yín tẹ́ bá ní support mi pẹ̀lú owó tí ò sẹ́yẹ tó wá. òun náà ṣe máa ń sọ nígbà míì wípé ènìyàn bóni lára já aṣọ lọ, ènìyàn láṣọ iyì mi tí mo fi ń bora. òun ló lọ sunkún bá Liza Anjorin. ṣé ni wàá ní mọ̀kọ́ tó lọ ní kóòtù? because àwọn ọlọ́pàá advice ẹ̀ pé kó má ti wá sí court, but àwọn family ẹ̀, àwọn friends and family, they can come and listen to the court proceedings so that wọ́n á lè fún ní feedback. àwọn ọlọ́pàá náà máa fún ní feedback o, wọ́n á lè fún ní feedback, wọ́n á lè fún ní disposition of the suspected defendants. ṣó wà remorseful ni àbí kò wà remorseful, wọ́n á lè describe the atmosphere of the court inú gallery la máa wà. òun ló lọ sunkún bá Liza Anjorin tí Liza Anjorin tó ṣe wá sọ pé mọ́mì nǹkan tẹ́lẹ̀ fi support mi o. òun fúnra rẹ̀ gan-an ó ti pè mí náà rí pé kí n jọ kí n wá lọ bá òun witness another case entirely nìyí o, pé kí n jọ kí n wá lọ bá òun witness ní court yẹn, pé proceedings ń lọ ń bẹ̀ kí n wá lọ bá òun witness ní court yẹn. but unfortunately wọ́n ṣe máa ń ṣe nìyẹn. unfortunately mi ò wà available ní date yẹn nítorí pé ní month yẹn náà èmi náà owó sáfẹ́rẹ́ lọ́wọ́ mi so mo ń ṣe extra, you understand. so owó ara mi ni mo fi ń travel, owó ara mi ni ma fi jẹun, owó ara mi ni mo fi ń ṣe gbogbo nǹkan tí mo ń ṣe, and that is what is called support. tó bá jẹ́ pé nǹkan tí mo lè fi support yẹn. woman kan l'Amẹ́ríkà ó rí akitiyan mi, ó rí bí mo ṣe ń ṣe. ọjọ́ yẹn night bus ni mo fẹ́ wá gbé nígbà tí mo ti miss train mi, day train ní mara mo gbọ́dọ̀ ṣiṣẹ́ níjọ́ kejì náà at least kí n fi relax. ẹ má bínú síbẹ̀ yẹn bá tó bá mi èmi ni mo ẹsẹ̀ mi ló gbà. so woman yẹn ló wá send $100 yẹn wọ́n fi ṣe £75 ló wá ní pẹ̀lú note pé kíbi sí kó jọ kó bá òun fún mọ̀mí Adebinpe o, pé effort wọn yẹn àbíamọ ni obìnrin yẹn o, kó fi support. ẹ bá gbégbá wá síbi pé come and donate èmi ni mò ń ṣe. so nígbà tó obìnrin yẹn tó dẹ̀ rí bẹ́ẹ̀ tọ́lọ́run fi sọ́kùn ẹ̀ bẹ́ẹ̀, so £75 yẹn tí ò tó owó train ticket ni mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹni yẹn mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan, mo àdẹ̀tíjọ́ sọ̀rọ̀ one on one, wọn kò tó owó trip kan. nǹkan tí mò ń try àti sọ nìyẹn tí mò ń ṣe fún ọmọ olórí burúkú, ọmọ òṣì, ọmọ àdánù yìí, ọmọ tó jẹ́ yí pé mo ti bí dànù ọmọ 1983 ni wèrè yìí o, 1980 ni mo bẹ̀rẹ̀ sí ní ṣe period mi o, at the age of 14 mo bí ọmọ olórí burúkú, mo ti bí dànù ìgbẹ́ ìdí mi ni. ṣùgbọ́n kọ́ bá ti tọ kámẹ́rà kan ranjú tó ṣe báyìí
ayé ti bọ́ sọ́wọ́ wọn. Scammer lọmọdé yìí. Pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ yẹn, o tún fẹ́ wá scam mi. After 11 months tí wọ́n ti nà ẹ́, tí mo dẹ̀ ti ń ṣe fún ẹ, o tún wá fẹ́ scam mi pẹ̀lú ọ̀ràn jọjọ voice notes ẹ gbọ́. Hello, Ma. Oh, Jesus. No Jesus. Mo ní láti máa sọ fún yín. Ẹjọ́ ètètè come back fún mi ẹjọ́ nítorí Ọlọ́run. Bí mo ṣe wà yìí, I'm getting látàwọn mo lè sùn. Agent mi pè mí lánàá ṣe sí ẹ̀yìn sìn. Ẹ jọ̀ọ́, àtàná o ò lè sùn. Mi ò ní intention láti wá play voice note yìí. Tí wọ́n bá ṣe rere, ara kì ó wá yá ọ. Òun ló kọ́kọ́ play ẹ̀, òun ló ti ń play ẹ̀ látàná. Kémi tó wá play ẹ̀ lónìí. Nígbà tí ó ti ń bú mi sìn, kì í ṣe ọ̀rọ̀ ọ̀sẹ̀ mẹ́ta tó ti ń bú mi. All control sub, ìgbà tó yá ó bẹ̀rẹ̀, ìgbà tó yá ó recruit girl kan láti Nàìjíríà. Tí yẹn bá ti jí láàárọ̀ báyìí, èpè ló máa ń fún olórí burúkú Bísí Wellington àtìyẹ́ àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ àtìyẹ́ ẹ̀ Táíwò lọ́nà ọ̀run àbí kíbi tí Táíwò bá wà tó ti lọ tó ti ń mu jẹ́ pé wèrè nìyá ẹ̀. So ọmọ tí wèrè bá bí, báwo lẹ ṣe rò pé ó máa rí? Àbí síwín ni, ẹ bá gbọ́ bí síwín, èyí tó ń jẹ bẹ́ẹ̀ ni. Ọmọ yìí, ó ní ìwọ ti ra ilé lÉkòó, ó ní olówó ni ẹ́, ó ń gbé jàrá kan sọ́rùn tó dé bíbá ìgbàǹkù tí orí tó báyìí wà bẹ́ẹ̀ gbangba tó ń pè ní gold. Ẹ lè rí èmi tàbí àwọn ọmọ mi ká bọ́ sí orí afẹ́fẹ́ tàbí ká send irú voice note yìí sí ìyàn. Ọlọ́run ò ní jẹ́, mi ìdẹ̀gbàdúrà ẹ̀ fún ìkọ̀kan nínú ẹ̀yin tí ẹ̀ ń wò mí. Olórí burúkú ọmọ òṣì, ọmọ ìrankíran, ọmọ àtọ̀húnrìnwá sídẹ̀mádé, ọmọ òṣì, òun ló lè ṣerú ẹ̀. Níjọ́ tí mo ṣe antecedent ẹ̀, àtìgbà yẹn làárẹ̀ ẹ̀ ti ń já. Àtìgbà yẹn, what do you mean by this is a scam? Will you rewrite it or I block you? Torí mi mọ̀ nǹkan bóyá o fẹ́ sẹ́ pé she's scamming Lizzy ní Bọ́lá rẹ̀. Are you an hater or something? I will block you and I will unblock you. If you don't, 1, 2, 3, tó bá ti change. Kìíní ẹ̀yà jẹ́ pé hater ni. Okay, hater ni. Jẹ́ n block ẹ láti bí. Má worry, má block ẹ láti bí báyìí. All right. Ó ti gbé lọ, ó ti sá lọ. Oh, mo fẹ́ sọ pé Bọ́lá yìí ààrẹ mo máa ń rí bí dáadáa. Nǹkan tó ní nǹkan tó fẹ́ kọ bí sì scam ló fẹ́ sọ. So, pẹ̀lú gbogbo bí mo ṣe ń ṣe fún ẹ, you still want to scam me. Ó gbé gàrà sọ́rùn, ó ṣe. Mi ò lè ṣe rí ilé tí mo wà nínú ẹ̀ yìí. Bí mo ṣe rẹ́ǹtì ẹ̀ tó. Bí mo ṣe rẹ́ǹtì ẹ̀ tó. Bí mo ṣe rẹ́ǹtì ilé yìí tó. Torí pé olórí burúkú tó kún bọ ọmọ òṣì ọmọ òfò ọmọ àdánù ẹni Nàìjíríà ẹni àjíkọ olórí gbogbo ilé tó wà ní United Kingdom yìí ṣùgbọ́n mi ò rẹ́ǹtì ilé yìí lọ́wọ́ ẹ̀ ọ̀dọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ ó ṣe ọkọ mi mọ́mí don't block him mo ti rí bẹ́ẹ̀ ó ti change ẹ̀ mo náà sọ pé Bọ́lá rẹ̀ èèyàn mi ní bọ̀tìgbà tí so it's not an hater ẹ ṣe thank you for fighting for him I love you all èmi náà sọ pé mo máa ń rí Bọ́lá is there mo máa ń rí dáadáa so that's why pé ó lè ṣàkóso tún lè jẹ́ lómi òní kọ́kọ́ ló jẹ́ Bọ́lá rẹ̀ okay I've seen you my dear God bless you now bí mo ṣe wá ń ṣe fún ẹ tó ẹ lè nínú ilé yìí ìgbà tí mo fẹ́ ra ilé yìí mo ti fi gold yìí hàn ní 2023 ní mo ra àgbà tí mo bí Gideon mo kó ìwọ̀nba pẹ́tẹ́ mẹ́ta ṣàwòrò idẹ tí mo ní òun ni mo fi kún owó yìí yàtọ̀ sówó tí àwọn friends and family tán fún mi tí mo fi ra ilé yìí mo dẹ̀ sáré ṣiṣẹ́ tí mo lọ fi gba owó mi wọ́n máa ń pè lọ́dọ̀ wa bí ni pé wọ́n pawn gold when you say you have gold you have diamonds they are supposed to be like something that you will use is money and when you need money tẹ́ need owó during the raining day you can go and pawn them ibi báyìí we have the opportunity to pawn them ní Nigeria we have the opportunity to pawn them but in Nigeria you can take them and go and sell them so there is níbi báyìí owó tó máa gbà tó máa fi pawn ẹ̀ àti owó tó máa gbà tó máa tẹ́tẹ́tẹ́fẹ́ ta outright ó yàtọ̀ síra for example if you have as of today if you have 30 grams of gold
30 grams of gold. Mi ní 300 yo. Mi ò dẹ̀ ní 30 kilo. 30 grams of gold. Ní agbára Ọlọ́run, èyí tí mo wọ̀ yìí, sọ́rùn yìí, chain yìí, àti pendant yìí, wọ́n weigh 14 grams. So that means pé tí bá wọ chain yìí méjì àti ródóródó yìí méjì, á jẹ́ 28 grams. Right? Tí bá wá mú earring mi eléyìí tó round yìí àti tó round bí 1 gram leléyìí 1 gram ní tí mo wá fi sí nǹkan tó worth 30 grams nìyẹn. Ṣó yé yín? This ródóródó 2 and this chain méjì 30 grams. Tí ẹ bá need owó to need 1,000 pounds sterling ní òní yìí kó tó di 5 o'clock tí wọ́n máa close ní ibi tí wọ́n ti ń pawn gold, it is 15:33 nísìnyí 5 o'clock ní wọ́n máa close níbẹ̀ tí ó bá ní eléyìí tó wà lọ́wọ́ ìbá lọ mú wá because àwọn yòókù gold mi mo gbé sí bank nítorí irú àwọn tó kún bọ̀ ó lè tí wọ́n lè wá jálé. Although I have 3 cameras, 2 in front and 1 at the side. Neighbor mi òun náà ní 2 cameras in front. Neighbor mi tó wà ńbẹ̀ yẹn 2 àwọn ló tiẹ̀ ní 2 huge cameras ni. So nítorí irú àwọn tó kún bọ̀ tó lè wá jí gold nítorí ẹni tí bá ti fẹ́ change ẹ̀ tí bá ń bọ̀ láti ibi iṣẹ́ máa lọ sí storage tí bank yẹn tó create fún wa àwa tá à ń gbé gold wá síbẹ̀ máa change ẹ̀ máa mú mi máa fi sétí máa fi sí kinní máa tún máa bọ̀ lé tí bá lọ sí party tí bá mọ̀ pé mo ní ìdẹ̀ máa mú àṣẹ. So òun ni ò jẹ́ kí n lè fi àwọn gold mi hàn yín. But 30 grams bí 30 grams ṣe kéré mọ́ òun ni chain méjì ródóródó yìí méjì kò sí earring eléyìí bẹ́ẹ̀ o earring tó round yìí 1 gram ní àti eléyìí 1 gram ó jẹ́ 2 grams tẹ́ bá kó sí ó jẹ́ 30 grams. That will give you 1,000 pounds sterling tẹ́ bá pawn ẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ tà outright ó máa fún yín ní 1,150. And Bísí ó dẹ̀ ń brag fún wa pé òun ní gold jàrá tó gbé sọ́rùn yẹn tó bá ṣojú fẹ̀fẹ̀fẹ̀ tó bá jẹ́ pé gold gidi ni tó gbé sọ́rùn yẹn, that gold will not be tí ó bá gbé sórí scale ó kéré jù ló máa weigh 100 grams ní tó gbé sọ́rùn yẹn bó ṣe wà lọ́rùn ẹ̀ yẹn tó bá jẹ́ gold gidi tí kìí ṣe 925 silver sterling gold plated kìí ṣe àwọn pánkì yẹn òun tún ṣe pàǹdà o nítorí pé silver sterling Italian replica gbogbo àwọn wọ̀nyẹn wọ́n wọ iná àwọn náà dẹ̀ ní iye tí wọ́n weigh wọn kàn value wọn kàn tó ti gold ni. Bó ṣe gbé sọ́rùn yẹn tó bá jẹ́ wípé wọ́ọ̀tì ẹ̀ kò wọ́ọ̀tì ju 100 pounds lọ. Brazil replica náà wà tó wọ̀nà. Bó ṣe gbé sọ́rùn yẹn ṣé dẹ̀ mọ̀ pé bó ṣe máa ń gbé sọ́rùn yẹn ó tó méjì tàbí mẹ́ta ẹ̀ tó máa ń gbé sọ́rùn ìkan gùn díẹ̀ ìkan dàbí size eléyìí. Gold ló dẹ̀ máa ń pè fún wa tó ti yé yín. Tó o bá ní irú ẹ̀ ò ní wá máa sunkún wá bá mi. Ẹ wò bí mo ṣe rí ìyàwó kò lọ́kọ ní ìlọ́kọ àwọn ọmọ mi mo ṣe ń sponsor wọn kíru Bísí wá máa sunkún egbére wá bá mi òun o ẹrù òun o 6,000 pounds ní 2,000 lòun ní bẹ́ẹ̀ o kẹ́mi wá kó 4,000 fóun o kí n tètè come through fóun o kẹ́mi wá kó 4,000 fóun o kọjá òun o kó má bàa wọ dẹ́mọ́rẹ́jì o. Ìgbà tó gbé voice note yẹn fún mi ó dùn mí tí mi fi voice note dá padà fún ẹ rí i pé a wá sọ̀rọ̀ 24 minutes ni a fi sọ̀rọ̀. Ṣé ẹ rí i pé voice note yẹn ni ẹ jẹ́ kí n tú ẹ jẹ́ ń tẹ̀ kẹlẹ̀ mọ́ pọ̀ ni. Ó sọ fún mi pé tó bá di Monday customer base ní gba 185 pound lọ́wọ́ mi fún container mi tó wọ demurrage. Container mi dé sí ní UK láti 2 weeks ago. Òrówó gbà á. But owó tí ma fi clear ní 6,000. 7,700. Mo ní ju 2,000 Kò ní ju 2,000 lọ. Because Kò ní ju 2,000 lọ. Lẹ́yìn ìgbà yẹn ó wá rí torí pé mo kà á ẹ rí pé òun náà ló pè mí 24 minutes la fi sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ tí a jọ sọ ni mo wá béèrè lọ́wọ́ ẹ̀ Bísí ó ní gold ni bí mo ṣe ṣàlàyé fún yín bíbáyìí ìgbà tẹ́mi náà fẹ́ ra lé gold mi ni mo kó lẹ̀ ìgbà tí
gold tí mi ò bá ní kò bá tó bá kó sínú bíbà yìí kò bá jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí gbogbo gold tí mo ní kò kúnnú bíbà yìí bóyá ló ṣe ju bíbà yìí lọ mọ́ nígbà tí ìyá mi kú mo ta gold mo pọ́ọ̀nù ẹ̀ nígbà tí ọmọ mi fẹ́ ṣèyàwó mo ta gold mo pọ́ọ̀nù ẹ̀ nígbà tí mo fẹ́ ra bíbà yìí mo ta gold mo pọ́ọ̀nù ẹ̀ nígbà tí mo fẹ́ ra lé mi kìíní mo ta gold mo pọ́ọ̀nù ẹ̀ mo fẹ́ ra lé kẹta lórí mi ra lé kìíní mi ra lé kejì mi ra lé kẹta nígbà tí mo fẹ́ rẹ́ǹtì lé kìíní mo fi gold ni mo fi rẹ́ǹtì ẹ má bínú mo purọ́ irọ́ burúkú ọlọ́run jẹ́ ìparọ́ burúkú nínú ọdún tuntun olúwa lọ́dún jù ìgbà tí mo fẹ́ rẹ́ǹtì lé kìíní mo gold ni mo pọ́ọ̀nù ẹ̀ mo rà á ìgbà tí mo fẹ́ rẹ́ǹtì ilé kejì fún àwọn èèyàn mo pọ́ọ̀nù ẹ̀ náà ni mo rà á ìgbà tí mo fẹ́ pọ́ọ̀nù ilé kẹta tí mo fẹ́ rẹ́ǹtì ilé kẹta fún àwọn àbúrò mi jápa tí mo kó wọlé mo pọ́ọ̀nù ẹ̀ náà ni ẹ lè rí mi níbikíbi tàbí ibikíbi tí àwọn fámìlì mi bá wà kí a máa yáwó kiri. How are you my original Liz Anjorin ọmọ mi ẹ lè rí mi níbikíbi kàkà tí màá fi yáwó kí ló dé téèyàn fi máa ń yá májìyà lọ́jà àwọn nǹkan tó bá ní torí ẹ̀ ni a ṣe máa ń ra gold la ṣe máa ń ra gold àwa tí wọ́n ti fi gold ṣe la ṣe máa ń ra gold nítorí ọjọ́ tí bùkátà bá dé torí ẹ̀ la ṣe máa ń ra àwọn nǹkan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo introduce yín síbi kan tó ń jẹ́ love and luxury wọ́n ń ta àwọn bag tẹ́ bá wo bag tí Liz Anjorin máa ń gbé àwọn luxury bag àwọn luxury bags tó bá ń gbé ṣé ẹ mọ̀ yìí pé mo fẹ́ pin comment ọmọ mi ni ṣé ẹ mọ̀ pé àwọn luxury bags yẹn ẹ lè fi pound owó tẹ́ bá ní ìdówó ẹ lè gbé lọ sí ibi tó ń pè ní love luxury kẹ́ fi pound ẹ̀ ìkan nínú àwọn bags tó ń gbé yẹn wọ́n ń pè ní Constance tó bá gbé bag yẹn wá síbẹ̀ yẹn nothing less than 9,000 8,000 pounds sterling no máa fi pound fún tàbí tó máa rà lọ́wọ́ ẹ̀ tẹ́ bá ra àwọn nǹkan Rolex agorodo gbogbo ẹ̀ ni wọ́n pound àwọn tó ń rà wọ́n mọ̀ ń rà pé wọ́n fi ń save ni yàbàrá nìyẹn ìwọ Bísí tó náà oníjàrá tó bẹ́ẹ̀ yẹn ni wọ́n á sọ fún nínú 24 minutes tẹ́rí ta fi sọ̀rọ̀ yẹn mo ní Bísí àwọn góòlù ẹ̀ ń kọ́ tó náà ní èyí ọjà ẹ máa fi wọ mọ́rẹ́jì ṣe bí 4,680 ló ń wá ó ní bẹ́ẹ̀ ni máa tẹ́ bá lè yá mi tẹ́ bá lè fún mi kò tí àkọ́kọ́ ní fún kò ní yáhùn tẹ́ bá lè fún mi àmọ́ mi ọmọ yẹn bá tòun jẹ́ owó olówó kankan mọ̀ mo ní Bísí èmi ò lówó o mi ò dẹ̀ lè fi góòdì mi tó kù ṣàwòrò jẹ géèjì mi tó kù tí gbogbo ẹ̀ ojú gbókẹ́ báyìí lọ mi ò lè lọ fi yáwó fún ẹ sàn án láàrin adé ló mú ní pẹ́kọ̀rọ̀ mo ní àwọn góòdì tiẹ̀ kókó lọ pọ́ọ̀nì ọ̀hún ti pọ́ọ̀nì ẹ gbogbo ẹ̀ náà ló pọ́ọ̀nì ẹ tó fi jẹ́ 2,000 how many kilo ni wọ́n tó jẹ́ 2,000 ó ní gbogbo góòdì tó jẹ́ pé 60 that is 60 grams of gold ló pọ́ọ̀nì ẹ tó jẹ́ 2,000 yẹn gbogbo àwọn góòdì ẹ tó jẹ́ bí àwọn olórí láfẹ̀fẹ̀fẹ̀ tí mo rí ẹ tó wọ̀ tó máa kó sétí tó máa kó sọ́run tó máa ṣẹ́jú pàpàpàpà yẹn kọ́ ó ní gbogbo ẹ̀ náà nìyẹn òun ti lọ pọ́ọ̀nù ẹ ló ṣe wá sí mi ló ṣe wá sọ́dọ̀ yín kẹ́kọ̀ọ́ tù fóònù àmọ́ mi ẹjọ́ ayé òun ti bàjẹ́ tòun ti bàjẹ́ òun máa kú báyìí o depression máa pàyà òun àṣírí ọ̀tá òun ti mo ní wo Bísí tá a bá lọ tá a bá bọ̀ táwa náà tí àwọn góòlù ta ní àtàwọn nǹkan míì tí ò bá tún tó àwọn nǹkan tí a fẹ́ ọ̀dọ̀ àwọn tó tún máa ń yá wa lówó rẹ̀ ẹgbà òní n bá fọwọ́dù ivoca sí mo send nọ́mbà ẹ̀ sí mo ní kó béèrè Jackson agency ìdẹ̀fẹ́ show ẹ̀ agency tí mo ń bá ṣiṣẹ́ nígbà yẹn ọdún mo ti kúrò níbẹ̀ kò sí tẹ́lẹ̀ ṣe tẹ̀ bá rí náà mo ní kó sọ fún pé báyìí pé agency mi ló introduce ẹ̀ sí. Àṣọ́mọ ò ní credit tó dáa lèmi bá ti pé Jason èèyàn kan bọ̀ o is Bísí Wellington bá mi ṣe dáadáa àwọn náà máa ṣe soft ni o kì í ṣe in-depth o àwọn máa ṣe soft credit check fún àwọn adé ní kó mú guarantor wá mo ní kò sí problem mo ní máa ṣe guarantor fún mo sọ fún Jason bẹ́ẹ̀ ni o pẹ̀lú mọ̀ tó bá dọ́dọ̀ wọn mo tọ́ máa bí léèrè mo sọ fún Jason mo ní I will do
I will be one of her guarantors méjì no ma sọ mo ní I will be one of her guarantor mo ní the agency that I work for will be another guarantor for her so aṣọ́mọ ò ní credit ló bá débẹ̀ ó rò pé tóun bá ti débẹ̀ lónìí wọ́n máa fún lówó orúkọ rẹ̀ o nìkan náà bá gbásí ló bá ṣe sorry we cannot borrow sorry declined ní Jésù bá pè mí pé sorry madam pé ẹni yẹn o pé credit ẹ̀ kò bọ́ sí o ṣe o kò sí nǹkan tá a dẹ̀ lè ṣe sí mọ́ lẹ́yìn ìgbà yẹn ọjà tó wọdé mọ́rẹ́jì ní màá rí tí olórí burúkú àṣàmì ìṣúlẹ̀ máa ṣígi ṣọ́ọ̀bù jọ bíi about 3 months after ní bá rí ginger lárí tó kú ṣọ́ọ̀bù ló kọ́kọ́ bẹ́ ṣé ginger ló wọdé mọ́rẹ́jì ni ṣé kìnnìkan gbọ́ máa ṣí ṣọ́ọ̀bù ní bíi September ginger ló bá kún bẹ́ ginger ni ginger ló tún tà ní so àtìgbà ló wá àwọn ìṣíkiri wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ ló fi kún ìwọ tó kan bí sí wẹ̀lìntì tó ń pera ẹ̀ ní mẹ́fà gbogbo tó ń kó sáyà I bought gold 40 billion I got gold 100 pounds ibì kan ní Germany ló ń ti rà ibì kan ní Bossa gold ló ń ti rà Tiwa Savage gold ló ń ti rà tó fọ́ fátá àṣẹ 925 lórí burúkú ẹ̀ ń kó sọ́rùn 925 yẹn ò tún gba yìí tó àwọn Brazilian replica o kò gba yìí tó àwọn Brazilian replica o silver sterling lásán ni àṣẹ tó ń kó sọ́rùn nìyẹn òun náà ṣe ṣáẹ wẹ́lẹ́wẹ́lẹ́ náà ṣe ṣáẹ méegun tó ṣe dá nǹkan kan tó ṣe jẹ́ nǹkan kan nínú ayé irú ẹ̀ ò lè jẹ́ nǹkan kan nínú ayé nítorí pé scammer ni ẹ́ apanilẹ́kúnjayé ọmọ òfò ọmọ àdánù òun ni ẹ́ ibi yìí la wà tó purọ́ tó ní òbí ìbejì ibi yìí la wà Anamáyọ̀wá goes to school tó gbé sórí Facebook kì í ṣe pé ó gbé sórí Facebook nìkan ó create fund fúnra rẹ̀ tó jẹ́ pé inú account Facebook la máa san sí tí Facebook àwa máa san fún ẹ Anamáyọ̀wá goes to school ibi yìí ló wà to create fund yẹn fún ẹ school tó náà lọ láti ìjọ yẹn o graduate English language school ní tí ò sí ní pé o máa san kọ́bọ̀ kò sí pé o máa san kọ́bọ̀ láyé kò purọ́ kí ilé ayé ẹ kó polúkúrúmuṣu o tún wá ṣe so anyway ìgbà tí mo wá sọ fún pé mi ní tó bá dé lọ sọ́dọ̀ ní Sanjori báyìí o ti ṣe fún òun gan mọ́ mi ní ti try fún mi gan ní ti try mo ní try ọ̀dọ̀ ẹ̀ náà wo ẹlẹ́jìjú àánú ni ọmọ kò lẹ́nìyàn ni ọmọ tọ́lọ̀ ń bless ni tún try Bùnmi oyè tí this 41 minutes tún try Lizzy alẹ́ ràn ẹ́ lọ́wọ́ ọmọ mi Lizzy dey drive fún mi ọmọ mi Lizzy dey drive fún mi 24 minutes la fi sọ̀rọ̀ o ẹ̀yin náà rí o pé kì í ṣe nǹkan tí mo fake ọmọ mi Lizzy dey drive fún mi jù Lizzy has come to me several times well unfortunately Adebinpe Alasoadura ní ọwọ́ tí mo wà yìí èmi náà mo ní bùkátà tó pọ̀ ìkan nínú àwọn ilé tí mo rẹ́ǹtì fún àwọn jápa rúùfù ẹ̀ ó ń dàbí láàmú àǹtí mi Victoria Ali Erelu wọ́n mọ̀ sí wọ́n ti débẹ̀ rí but gbogbo ìgbà ni máa ń lament gbogbo ìgbà ni tí ìkan bá tún ti ṣe lé yẹn that is my lamento wọ́n tún ti pé ẹ lọ gbà yẹn wọ́n tí ìjẹ̀yà lóde 2003 ni mo sọ ó yá Erelu ilé yẹn tún ti ń jó wọ́n ní ilé yẹn tún ti ń jó àwọn tẹ́lá ti pé àwọn tẹ́lá ti jápa tẹ́lá bá gbà sẹ́ wọ́n tún ti ń pè mí o wọ́n ló ti jó yàrá ti ń jó kíṣí a ní ẹbí pé ọmọ àbúrò mi ọ̀tún tó máa ronú ìkàwé ló máa pè ẹ tí mo máa pè sí kọ́lá ọ̀tẹ̀ 150 ní kíníkan máa ṣàtúwẹ̀ encourage mi bá ṣe máa ṣáàṣe ká máa tún pé àwọn èèyàn tó èmi gan gbà yẹn tí ọmọdé yìí mi ò ní mọ́ọ̀ṣì ọwọ́ so mo ṣàlàyé fún mo ní reason tí mi fi ní mọ́ọ̀ṣì lọ́wọ́ ni mo ní ṣùgbọ́n ṣó rí ìwọ̀nba góòlù tí mo ní tí mo tẹ̀ gbé sí báǹkì tí ò ju gbogbo ẹ̀
wọ́n bá kó gbogbo ẹ̀ sínú bí kò ju ibi tí kinní wà lọ ẹ ti rí ibi báyìí láti bí sísàlẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ àwọn gold tó bẹ̀ máa tóbi láti bí sísàlẹ̀ kò lè ju 80 grams 600 grams lọ tó jẹ́ kinní tó máa tì síbẹ̀ mo ní so mo ní èmi ò ní owó tí wọn ò lè lọ sí báńkì kí n là á gbé kí n là á fi ṣe bọ́ọ̀nù kí n gbélé ẹ lọ́wọ́ ibi tí mo rán ẹ dé nìyẹn kò ní credit kò ní nǹkan kan kò sí aṣọ gidi lórí ìkọ̀fun nítorí jálajàla tó jẹ́ pé tẹ́ bá rí àwọn tí àjọṣe mítìn lánàá wọ́n ní tẹ́ bá rí wọ́n ní tẹ́ bá fi ọwọ́ ẹ̀ ṣe báyìí wọ́n ní máa bó tòró ó bo lòkòtò ó bo tòró wọ́n ní tẹ́ bá tó bá ṣe báyìí ara ẹ̀ lélẹ̀ èmi mọ bí tí mo screenshot ẹ̀ sí mo rí kan láàárọ̀ tí mo fẹ́ fi hàn yín ọwọ́ bí sí ẹ jẹ́ kí n wò bóyá bí ìlú wa ẹ jẹ́ kí n wò bóyá bí ìlú wa mo gé ètí ẹ̀ ẹni tó bá gbọ́wọ́ ẹ̀ síta rè ẹni tó bá gbọ́wọ́ ẹ̀ síta ṣe rí ẹ wọ́wọ́ ṣe rọ́wọ́ ẹ jọ nítorí ọlọ́run ẹ dákun tá ń lọ́wọ́ bú tá ń lọ́wọ́ òfò tá ń lè yín ibú tá ń lọ́wọ́ owó òfò ẹ wọ́wọ́ ẹ jọ nítorí ọlọ́run ọwọ́ tiwa rè ẹ jẹ́ fọwọ́ tèmi hàn tá ń lọ́wọ́ bú tá ń lọ́wọ́ òfò ọwọ́ rè ó rè àwa máa ń kọwọ́ sí omi gan níbi iṣẹ́ about 12 hours shift tó tán máa fọwọ́ mi á tó 15 times ó rè ẹ tá ń lọ́wọ́ bú tá ń lọ́wọ́ òfò ọwọ́ tiwa rè o ẹ crop ẹ ọwọ́ bú compare to ọwọ́ wèrè ẹni tó bú wa rè o ẹ wọ́wọ́ tá ń lọ́wọ́ bú tá ń lọ́wọ́ bú ṣọwọ́ yìí lè ṣe rere ṣá ṣé ọwọ́ yìí lè ṣe rere ẹ wọ́wọ́ yìí ẹ rí ó ní mò ń sọ pé tẹ́ bá fọwọ́ kan ọwọ́ ẹ̀ dáadáa ṣe rí pé ó ti bó ṣe rí ẹ wò bí ṣe rí bí ṣe rí bí ẹ rí bí ṣe rí pé ó ti bó ṣe rí pé ó ti bó ṣe rí pé ó ti bó tá ń lọ́wọ́ bú ẹ wọ́wọ́ bú bó ṣe dé sàlẹ̀ nìyẹn tá ń lọ́wọ́ bú tá ń lọ́wọ́ fò tá ń lọ́wọ́ bú ọwọ́ tí ò lè ṣe rere ẹni bá fẹ́ ru wọn tí wọ́n fọwọ́ lé wọn lára tí wọ́n ń dóru wọn òṣìnà ń ṣe tá ń lọ́wọ́ bú it's Nollywood makeup tá ń lọ́wọ́ bú irú ọwọ́ tí wọ́n ṣe fún kí lórúkọ ọkọ Tóyìn Ibrahim yẹn nínú seven doors Ajéyẹmí kí lórúkọ Ajéyẹmí yẹn ọwọ́ yẹn náà ṣe fún ọwọ́ makeup artist photo kò ṣe kì í ṣe is this photoshop báwo ló ṣe fẹ́ jẹ́ sọ photoshop kò ṣe photoshop ọwọ́ ẹ̀ ṣe rí nìyẹn tẹ ọ́n tẹ bá fọwọ́ ẹ̀ bá ṣe pé kẹ́ṣe ṣe rí mi lọ́kàn á mo dé débi pé kẹ́kọ̀ọ́ fẹ́ fà mí lọ́wọ́ látẹ̀yìn ó máa bọ́ ọmọ yín lọ́wọ́ níbẹ̀ ni pé ó wọ glove nítorí ẹ̀ ní pé irú wọn ò lè ṣe rere ọwọ́ irú wọn ò lè ṣe rere Lizzy Anjorin ẹnu ẹ ló fi sọ fún mi wípé ó ti come through fún ẹ several times Elizabeth Stephen, how are you? Belinda Bright, thank you for the stars yesterday. No, I'm at Bow, it's okay. 1,200 stars kò ṣọmọdé o. Tí ọwọ́ ẹ̀ kò lè ṣe rere kò lè rí nǹkan rere ṣe nítorí pé kíni Folúṣọ́ peace fọlọ́nṣọ́ nítorí pé kíni ẹni bá fi èrú gba ìbùkún wọ́n ní ilé tá a fi tọ́mọ wọ́n ní ìrì ló máa wó. Bísí Wellington ọmọ òfò ọmọ lórí burúkú ọmọ Táíwò tó jẹ̀gbẹ́ ló nínú gọ́tà tí wọ́n ti orí ẹ̀ gbàràgbàrà sínú gọ́tà tó fọ́ orí ẹ̀ mọ́ gọ́tà tó jẹ́ pé ìgbẹ́ ó bá kú sínú sọ́kàwé ni ò ní jèrè àti wọ́ àti gbogbo àwọn tó recruit ò ní jèrè nítorí pé mi ì fún ẹ ó ní tí bàbá òun fẹnu sí lọ́dọ̀ Lizzy Anjorin ó ní bóyá come true fóun níwájú Ọlọ́run àti ènìyàn èmi ò bọ́ ọmọ yẹn sọ o mi ò bá sọ wọ́n dàbò ti wù kó mọ nítorí pé ìgbà tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ yín mi ò sí ńbẹ̀ tó ò fi wá lè lọ sọ́dọ̀ ẹ̀ mi ò lè rányàn lọ sí ọ̀dọ̀ Lizzy Anjorin tí n bá fẹ́ bá Lizzy Anjorin sọ̀rọ̀ mo mọ bọ́tìn tí mo máa tẹ̀ tí mo bá fẹ́ bá sọ̀rọ̀ kí n mú orí ẹ̀ wálẹ̀ mo mọ tí máa sọ sí mo mọ ibi tí màá ti gbé ọ̀rọ̀ mo sì mọ nọ́mbà tí màá pè sí ìwọ ó ti ṣe fún ẹlẹ́kìíní ó ṣe fún ẹlẹ́kejì ó gbówó ńláńlá fún ẹ ó fi rẹmi ní ó bàjẹ́ ó bowó jẹ́ torí pé ọwọ́ yẹn ò lè ṣe rere kò sówó tó lè dé irú ọwọ́ burúkú bẹ́ẹ̀ yẹn kò ọwọ́ burúkú bẹ́ẹ̀ yẹn ò lè sọ torí pé ó ti bẹ̀rẹ̀ ilé ayé ẹ èrú ló fi kó ọ̀rọ̀ jọ ó bẹ̀rẹ̀ láti máa jí irun
irun ló ń dìtà o nígbà tí ò ní ìwé irun ló ń dìtà tó bá ti lọ sí shop àwọn hairdresser kò ní sit o tó bá ti lọ sí akínwọ́n ibẹ̀ ló ti máa ráwọn tó máa bá ṣe irun lẹ́gbẹ̀ẹ́ títì ibẹ̀ ló ti máa jí attachment ó bẹ̀rẹ̀ láti ibi tó ti ń jí attachment kóòbù £1 ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní jí ní wúlíṣì yẹn ni eléyìí ò kì í ṣàràbù gbogbo àṣírí ẹ̀nà gbélé mi lọ́wọ́ lánàá gbogbo àṣírí ẹ̀ débi pé tó bá ń lọ nínú bọ́ọ̀sì pẹ̀lú trọ́lì áńdà ẹ̀ tó máa ń tì ó lè gbórí bó ṣe máa ṣe ni wọn ò bí ẹ̀dá kó gbójú sókè títí tó máa fi débi tó ń lọ torí pé ó lè ní ó ti jalè púpọ̀ òun náà ṣe ń ná kiri òun náà ṣe ń wọ́ kiri àti analyze voice note yẹn tán o torí ẹkún burúkú tó sun níbẹ̀ yẹn ẹkún burúkú ẹkún òfò tó sun àṣìbá wa analyze ẹ̀ kí ni tèmi àti tiẹ̀ báwo ni mo ṣe bá ẹ tán tí màá wá fún ẹ ní £4,600 ṣé mi ni mo bí yàrá ya ẹ ni kò yé ya ẹ bó ṣe bá sọ ṣó ti wá yé ya ẹ nísìnyí ọmọ òfò ọmọ àdánù kò ní lè yé ya ẹ ṣó ti yé ya ẹ pé mi bá ẹ san but I came through to you in other means gbogbo ọ̀nà tí èmi ń tọ̀ tẹ́mi fi ń rí owó tí n bá ní ìdówó tí mi ò kí ń sun ẹkún egbére ẹkún òfò ẹkún òṣì ẹkún ìbànújẹ́ tí wọ́n ń sun kiri tí mi kìkì ṣe é sùn ni mo nà sí ẹ ṣùgbọ́n ò ní nǹkan kan wàá wá bọ́ síta wàá máa ṣe fèrè pàpà wàá máa ṣe fara pàpà wọ́n dọ́kọ lọ́kọ wọ́n gbọ́kọ lọ́kọ and so what ẹni tí ò bá dún ọkọ ẹ̀ dáadáa wọ́n á bá dún níta ẹni tí ó bá pàǹtẹ̀tì ọkọ ẹ̀ tó gbọ́kọ ẹ̀ lérí tó ń pàǹtẹ̀tì wọ́n á gbà á neat ẹni tí ò bá tọ́jú ọkọ ẹ̀ tí ò mú ọkọ ẹ̀ kó mu sí abíyá kó fọwọ́ mu dání pípípí tó bá lọ pátí wọ́n á jágbà lọ́wọ́ ẹ̀ àbí gbà tí wo lórí burúkú tó kún bọ̀ ọlọ́ṣẹ́lí hólóbò tó bẹ̀rẹ̀ ṣòwò ẹ̀ lánàá tí mo pè síbẹ̀ tí mo ní jọ ń torí Ọlọ́run 80 years ago kọ́ ni Gaddafi ti fi ẹlẹ̀ nígbà yẹn ó ti di 23 years ago now tó bá di June 24 2025 ló máa pé exactly 24 years ago tí Gaddafi ti fi ẹlẹ̀ tó bá tiẹ̀ jẹ́ best friend yẹn gan ni mo jẹ́ I wasn't a part to your marriage breaking but you were still crying around pé mo já ọkọ gbà lọ́wọ́ ẹ̀ you cannot get over Gaddafi you couldn't answer my question you ran from upstairs ní yàrá òfò ẹ̀ tó wà ó sáré gbìrìgbìrì ó lọ sínú Mercedes ó bẹ̀rẹ̀ sí ní fi Mercedes ó fẹ́ máa fi pó fẹ́ mi I don't need Mercedes I don't get motility bí wà àti olórí burúkú ọmọ Glasgow ẹlẹ́nu rọ́fọ́ tó bí ìlú àbí ìfúró adìyẹ ẹ̀rí nǹkan kan fi bú mi kò sí àṣírí kankan torí pé kíni I am an achiever by all standard tó bá lọ sórí page mi wá rí mo kọ síbẹ̀ gàdàgbà ni go to Adebinpe Alasoadura kì í ṣe faramade Alasoadura yìí ṣe go to Adebinpe Alasoadura you will see it there I am an achiever by all standard mi ò gbógun bàbá kí n ta bíi ti Àmínátù pàápàá arọkẹṣe ìyá mi ò discredit mi àwọn ọmọ mi ò discredit mi lórí burúkú ọmọ àlè játijàti àwọn tó máa rọrùn pẹ̀lú ẹ̀ náà nìyẹn ṣẹrẹ tó bá ti ń fi ìpọn ayé brag òun ayé abáyé lọ Ọlọ́run Crystal pàtàlà wá dúró lé lórí ìyẹn làwa fi ń brag wọṣọ tó dáa lo goals tó dáa iyì ẹ̀ ní lo mọ́tò tó dáa òun ni but kì í ṣe pé èmi àti ẹ̀ ń sọ̀rọ̀ olójókòó sínú mẹ́sì èmi náà ní mọ́tò tèmi náà Ford Focus ni wọ́n ń pè in tí mọ́tò wà fún ni kó gbé ẹ from A to B wọn ò lè sọ wípé à ń ṣe pàtí mọ́tò yìí kọ́dẹ̀ invite mi kí ní káàdì mi lọ́wọ́ kọ́ sọ pé car park tí wọ́n park sí nìyí kí n gbé mọ́tò mi débẹ̀ kọ́ sọ pé torí pé mi gbé Mercedes dání mi lè park síbẹ̀ unless I wasn't invited ṣùgbọ́n tó bá invite mi àti wọ́n tó gbé Lamborghini wá àti wọ́n tó gbé Lexus wá àti wọ́n tó gbé kí lórúkọ mọ́tò tá Lamborghini mọ́tò wo náà máa ń lò ní Nàìjíríà tó gbé fẹ̀fẹ̀fẹ̀ láyé àtijọ́ yẹn náà kí náà máa ń pe mọ́tò yẹn o ẹ kọ́ síbẹ̀ tẹ́ bá lọ mọ́tò fẹ̀fẹ̀ kan báyìí lẹ́yìn Mercedes Benz tó máa ń lò láyé ìgbà yẹn mo ti ń gbàgbé orúkọ mọ́tò yẹn o limousine
tó bá gbé mi wá sí party tó bá invite mi tí mo ní invite mi lọ́wọ́ àfi tí mi ò bá ní invite mi lọ́wọ́ tí wọ́n bá invite mi lọ́wọ́ sí party yẹn ṣá àti ìwọ tó gbé limousine wá àti Lamborghini àti gbogbo ẹ̀ àti Mercedes car park kan náà la máa park wọn ẹ lè rú tí wọnú hall yẹn náà ẹ lè rú wọ bẹ́ẹ̀ limousine ẹ lè rú wọ bẹ́ẹ̀ ẹyin ló máa mú nu yín dùn pé yeah this is the type of car ó máa mú inú èèyàn dùn ó máa elevate spirit èèyàn but ètèmi náà ní ó elevate spirit mi ibi tí wàá ti fi ra limousine tẹ́mi gbé Ford Focus mi wá o lè má ní nǹkan tó mi other assets o dẹ̀ lè ní jù mí lọ but am I competing with you? No. Tokunbo Aboderin, try to compete with yourself. Nobody is competing with you. But so earlier, ìwọ ló ní gbogbo ilé tó wà ní Manchester. Ìwọ ló ní gbogbo ilé tó wà ní gbogbo in fact gbogbo United Kingdom. But till late say me, this particular house, I'm not renting it from you. Mo mọ landlord mi. Tí mo bá dé wá sí Republic of Ireland, tó jẹ́ pé ìwọ ló ní gbogbo ilé tó wà ńbẹ̀, hotel tí mo máa dúró sí, ìwọ kọ́ ló ní. Ilé Gaddafi, mo mọ̀ yẹn, ìwọ kọ́ ló ní. Ilé Florence mo mọ̀ yẹn ìwọ kọ́ ló ní ilé Bùnmi mo mọ̀ yẹn ìwọ kọ́ ló ní àwọn ilé yẹn ti bá kanlẹ̀kùn wọn lágànjọ́ òru wọ́n ṣílẹ̀kùn ni wọ́n ní béèrè pé àǹtí kílẹ̀tẹ̀ wá ní time ìwé wọ́n máa bá ṣe sọ fún pé mo fẹ́ lọ sùn ẹtẹ́ bẹ́ẹ̀dì fún mi ibikíbi mo bá ṣe kitchen bó ṣe anywhere mo lè sùn ní ilé mẹ́tẹ̀ẹ̀tẹ̀ yẹn ilé Gaddafi ilé Florence ilé Bùnmi tó bá ṣe pé hòtẹ́ẹ̀lì ti kún tàbí tó bá ṣe pé hòtẹ́ẹ̀lì kan ṣoṣo tó kù hòtẹ́ẹ̀lì ẹni mi ò ní sùn bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ilé mẹ́ta yẹn ilé Gaddafi ilé Bùnmi ilé Florence ìwọ kọ́ ló ní kásùn ká jí ni bó nílé mẹ́wàá bó nílé 20 kan wà ní street kan náà ẹyọ kan yàrá kan náà ló máa sùn nínú gbogbo ẹ̀ ó wá tó bá wá sọ pé hey 11 o'clock kò tún sí house 12 o'clock kò tún ti sálọ sílé mi wọ́n máa mú ẹni a máa mú ẹni tèmi Swan Nation how are you darling my sister a máa mú ẹni a máa mú ẹ ó di gidigidi hospital wọ́n máa lọ gbá ẹ lábẹ́rẹ́ abẹ́rẹ́ wèrè ni torí náà gbogbo à ń fi mọ́tò bragi à ń fi ilé bragi à ń fi gold bragi yẹn tó bá jẹ́ eyín kan ṣoṣo ló wà lẹ́nu tó bá ti lè já ẹran I'm okay with it ó sàn ju kéyín kún ẹnu kó má wúlò fún yàn lọ sọ́ọ̀bù ti ẹni Tokunbo Aboderin ó gbọ̀n jìjì lánàá mo dá orí ẹrú àwọn tó pè wọlé sílẹ̀ kí náà lè sọ ẹgbẹ́kọ̀ rẹ̀ mi ò jẹ́ kí n ṣọ̀rẹ́ mi ìdélé ẹ̀rí òdélé mi rí àdẹ́nà àkàwé the friends ẹni kan tó délé mi rí tó bá ṣe jágbàjàgbà má jẹ́ ojú ẹ wá gbọ́ ọmọ lọ́mọ ṣépè ní 31st of December má jẹ́ ojú ẹ tó bá ti lè ṣe bẹ́ẹ̀ fọmọ tiẹ̀ having said that mo fẹ́ sọ̀rọ̀ nípa Temi Swan Nation Temi Swan Nation mo ti mọ Temi Swan Nation láti 2017 tàtijọ́ máa ń sọ̀rọ̀ nínú WhatsApp lórí nínú messenger rather she's a loyalist tó bá dúró tiẹ̀ ó dúró tiẹ̀ nìyẹn how are you my darling sister jẹ́ kí n pin ẹ̀ kọ́ lè bá pé wọ́n ni mo sọ̀rọ̀ pẹ́ tó bá dúró tiẹ̀ ó dúró tiẹ̀ nìyẹn she's well principled kí ló fà ká má sọ̀rọ̀ mọ́ àárọ̀ yìí mo ṣẹ̀ṣẹ̀ explain fún dáadáa because nígbà yẹn tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́ bá wà lọ́dọ̀ olórí burúkú Tokunbo tó bá sọ pé ọgbọ́n kan ní ilé ayé ìlà tí yóò wà ní Bible ẹ̀gbọ́n àtàbúrò ọjọ́ fi ọkọ kan náà kábílì tí mi ò bá ẹ̀ tán ní ilé ayé yóò ṣẹlẹ̀ alájà Kaola àtàbúrò ẹ̀ ọjọ́ fẹ́ ọkọ kan náà ọrùn ò jábọ́ kábílì tí Gaddafi ti fi ẹ́ lẹ̀ 18 years tó ti fi ẹ́ lẹ̀ èmi kọ́ no I wasn't a party to the dissolution of your marriage your so-called marriage kò sanwó orí ẹ kò dẹ̀ ṣe engagement fún ẹ baby mama ẹ ló jẹ́ side chick Tokunbo ṣó ń gbọ́ gẹ́ẹ̀lì Tokunbo ṣó ń gbọ́ side chick ẹ ló jẹ́ nígbà tá a dẹ̀ get talking mo rí pé mo mú àwọn òbí pé àwọn òbí rere ló bí nínú gáràjì ibi tí a ti wà tẹ́ ẹ̀ bá mọ̀ ọmọ gáràjì ni mí I have 2 personality ọmọ professor ni mí mo dẹ̀ tún jẹ́ ọmọ gáràjì ní Sango gáràjì so tí bá gbé ìwà ọmọ professor mi wọ̀ mo gbé wọ̀ nìyẹn tí bá gbé ìwà ọmọ gáràjì mi wọ̀ mo dẹ̀ gbé mo gbé wọ̀ nìyẹn 18 years but nígbà yẹn
ọgbà kọ̀rẹ́ tí kẹ́mi sàn gbọ́ ó kàn yẹra ni àbọ̀rọ̀ wọ jìnnà sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn ọmọ wa ṣe gbogbo ẹ̀. She was very loyal to me and to the group she belonged to at that time. She's a steadfast woman. Mi dẹ̀ ní fẹ́ kí èèyàn kankan tẹ ojú ẹ̀ mọ́lẹ̀. Ọ̀rẹ́ mi ni àbúrò mi dẹ̀ ni. Tí mi ò bá wá sọ síta kúkú ní mọ̀ pé a mọ̀. Mo ti ní ojú ẹ̀ lọ́wọ́ kì í ṣe ọ̀rọ̀ 6 years. Gbàdúrà together, we do all sorts of things together. Ní Tèmi Sọ Nation yẹn. Kò ń jẹ́ Tèmi Sọ Nation gbà yẹn. Mumsy Lizzy òun ló máa ń jẹ́. Ó ti pẹ́ tó ti ń jẹ́ Mumsy Lizzy òun ló ń jẹ́. Please don't be rude to her. Wọ́n pe olórí burúkú àṣàmẹ́gun àṣàmẹ́wọ́ nígbà tó sọ fún mi tó ní Tèmi Sọ Nation olóbù ni mo ní gbé nǹkan tó kọ wá torí pé mo ń sọ̀rọ̀ bí sí ni mo ṣe sọ̀rọ̀ Tèmi Sọ Nation. Mi ò ń ṣọ̀rẹ́ acquaintance mi Tòkunbọ̀ jẹ́ pátí la pàdé lẹ́ẹ̀mẹ́ta. But even at that, you only jolly. There are so many people that I met on the internet that are my friends. And one way or the other, we meet physically. That they jolly. But the principal that maybe not she cross line there. Anything more fair, you want to go correct. Nígbà yẹn Tèmi Sọ Nation. Tó ṣe Tashirora were divided. That is me too. Nǹkan tó bá ti lè ṣe fún ọmọ ẹ, má ṣe sọmọ lọ́mọ. Ibi line tèmi náà wà nìyẹn. Wọ́n ní Adebinpe bóyá ó ṣépè fọmọ tó bá ṣépè fọmọ mi ní ṣépè fọmọ ẹ̀. Tí wọ́n ti bá ti gbọ́ bí kan tó ṣépè fọmọ mi máa ṣépè fọmọ ẹ̀ for life ni. Mo lè bọ́lá sí òhò láàrin ìta ẹgbẹ́ gbà níta ń bẹ̀ yẹn. Ní máa ti ṣe ṣégè mẹ́tàlá fún àwọn ènìyàn. Wá ṣépè fọmọ mi. I love my children. Wọ́n náà ṣe love àwọn ọmọ ẹ̀. Don't cross it. Especially ẹni tẹ́yìn ò bá lè bí lọ́mọ. So Tèmi Sọ Nation wọ́n kọ́ tó ṣe Tèmi Sọ Nation ṣe ẹgbẹ́ Adamáyọ̀wá ó lè bí ẹ̀dà nù ọmọ ọdún mélòó ni ẹ́ ọmọ 1983 for crying out loud idiot ọmọ òṣì ọmọ ajá ọmọ jálajàla ọlọ́mọ jẹ bírò ẹ̀ lọ́mọ Adamáyọ̀wá ní sí wẹ̀lì sì tó jẹ́ gbé kó sí. Ẹ̀yin tẹ́ bá ń ṣe fracas ẹ̀ kẹ̀ṣì máa ṣe fracas ẹ má lè sọ òótọ́ ọ̀rọ̀ ọ̀tẹ́ ti sọ òótọ́ ọ̀rọ̀ one way or the other rí. Ẹ ti sọ òótọ́ ọ̀rọ̀ one way or the other rí. Bísí ò kì í ṣe ọmọ gidi ọmọ lásán ìkejì ajá. Òní. Ìní ìlànà ń ṣe yéyà ẹ. Tó dẹ̀ ti yéyà ẹ sì tí ò bá yéyà ẹ tẹ́lẹ̀. Mi kọ́ ni mo bá tiẹ̀ jẹ́. How dare you come to me for 4,680? Even if I'm a nurse in the United Kingdom and I held the whole of the United Kingdom. Because I give to you that kind of money. I don't have. I don't do giveaway on my page. I deal with market women. I deal with people that are sick that comes to me. People that I think are needy that I come to me. If I can't solve their problem, I bring them online. You pay into their account. Chicken, no? Guru boy true say, how are you? Mount Zion, how are you? More grace. So, please don't be rude to her. And when she's loyal to you, she is loyal. When she's standing with you, she is standing. When she's no more with you, she will let you know. That's how she is. Kini mo tún ni mo fẹ́ sọ. Kí n tó pa chati, kí n tó lọ jẹun. So, ọmọ òfò ọmọ àdánù. Irú àwọn tí tó ń kọ RIP, olówó kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ RIP sórí àwọn ọmọ wọn àti kejì ẹ̀kan báyìí tí mo ti sọ̀rọ̀ wọn tẹ́lẹ̀. Torí ẹni tí ò bá ti wá fún mi lọ́dún tuntun yìí ni wá fún. Tókunbọ̀ Abọ́dẹrìn. You cannot love anybody because you have no love in your life. Àná ayé ẹ bàjẹ́. Mo bèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó jẹ́ pé ọmọ ẹ Lékan o abandon ẹ sí Ìbàdàn títí Lékan fi rìn lọ. Tí ó rìn lọ gbére tí àmọ́ bí tó wà dòní o lè answer ẹ. Ó wá pé ẹ bá pé wọlé o àwọn dìdìrìn. Lórí burúkú ni ẹ lè ṣì ní ó yẹ kó lọ yẹgi fún gbogbo yín yẹn. Ó bá yẹ kó bá ṣe yẹgi fún yàn ni. Ẹ̀yin wá ti yẹgi fún Tókunbọ̀ a million times. Tókunbọ̀ Abọ́dẹrìn, ìwọ ló yẹ kó yẹgi fún. Ìwọ ló bú lọ́ba tó bú lídòyè lídòyè. Ìwọ ló bú lọ́ba tó bú lídòyè lídòyè. Táyé ò lè dá tó bú ẹni tó jẹ́ wípé ó mentor ẹ.
Àbíkẹ́ Adé communication ìwọ fúnra rẹ̀ ló fẹ́ náà rẹ̀ sọ pé ọwọ́ ẹ̀ ló ti kọ́ṣẹ́ ó lè má kọ́ ẹ níṣẹ́ physically but tó lọ jí àwọn iṣẹ́ ìwò ó máa ń plagiarize àwọn iṣẹ́ nígbà tí Àbíkẹ́ Adé communication tí a mọ̀ sí ìyálóde Victoria Halley ìyálóde kan Halari kan tí ò ṣe ṣó wọn lẹ́nu ọjọ́ mẹ́ta ó rí pé orí ṣó ṣe ó máa lọ jí nǹkan tí arábìnrin yẹn bá ṣe wàá wá sọ di tiẹ̀. You are good in plagiarism, in plagiarizing other people's job. Ìwọ ló yẹ kan yẹgi fún. Ìwọ ló yẹ kan yẹgi fún. Kan yẹgi fún ẹ. Kan tún gbókúta sí ẹ lọ́rùn nígbà tó bá kú tán kan wá jù ẹ sínú river ó kànnà. Speaker mi ta lò lánàá nígbà tí bá wá ṣe show yìí fún ẹ ní ọ̀la torí mi ní show kankan tí máa ṣe fún ẹ mọ́ lónìí bó wá jókòó kó sókè dilẹ̀ lónìí injection tí mo fún ẹ lánàá yẹn ní òru yẹn ó lágbára ó wọ ẹ lákìyẹmí ara ló ń ṣe kiri gàgà ẹgbẹ́sí ni gbogbo àwọn tó pè wọlé láti support ẹ I'm sure wọ́n ní mú sí ẹni especially olórí burúkú olóṣì tí ọmọ ẹ fẹ́ Somalia tí ò dẹ̀ títí ìrìfẹ́ arọ kéṣe ìyẹn náà ò dáa owó náà fi ń rà fẹ́ òrówó rọkọ báwa tiẹ̀ ṣe rówó rà owó ló máa fi ra viewers náà ò ríra mọ́ ó mú gbogbo orí wọn sábẹ́ kó ló challenge o kóbó challenge ọgbà kẹtẹ owó rẹ̀ tán lẹ́yìn breakfast ọjọ́ òru ṣe breakfast orí burúkú tó máa ń ṣe òrí ṣe mọ́ breakfast alẹ́ sìnrìn òrí ṣe mọ́ ó jẹun títí ẹ̀kẹ́ rí gbé tán bí tó lókèlè olórí burúkú ọmọ àlè játijàti ọmọ ń kéènà ọrìn gbógun fún wọn fún lógún ó tógún ó fi mú ọkọ wá sí lóyìnbó yẹn jádànù oníkọ́ ló ti ń ṣe ọmọ ẹrú nìyẹn ìwọ ó bá ẹ̀gbọ́n ẹ̀jà títí lójú kú ni ó bá ẹ̀gbọ́n ẹ̀jà títí lójú kú ni àjẹ́ aláfọ̀fọ̀ ọmọ òfò ọmọ àdánù ó lẹ́ni tó lè máa control tí ìwọ fẹ́ máa control life fún mi wàá fẹ́ sẹ́ni tí mo bá ṣe mọ́mí àṣọ fẹ́ fi mọ́mí yẹn ó fi mọ́mí yẹn fẹ́ fi máa gbé mi ó mọ̀ pé kò lè jẹ mí mọ́mí àbíkẹ́ lè máa lọ fún ọ sẹ́kọ̀ọ́ bí mọ́mí ó manipulator ayé òun ọ̀run ìtàn ẹ̀kọ́ kan tó báyìí kò lè rìn mọ́ ṣọ́ọ̀ṣì lo crush tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò lè wíṣà orí wíṣà ló dẹ̀ ibẹ̀ ló máa kú sí ṣé ìwọ la máa bá tàkà ó bá fẹ́ bá mi sọ̀rọ̀ kò tún tó lè sọ lọ máa dá mi lórí péjì tó kò fẹ́ nígbà tó ní viewers mo dórí péjì ẹ mo wò gàràgà 500 views 700 views 1 point kìnnìkan views tó bá fẹ́ bílì bá mi sọ̀rọ̀ ó ní láti wá síbi tí mo wà bó bá dẹ̀ fẹ́ wá síbi tí mo wà wàhálà mi ní náà ìbá fẹ́ náà yọ̀ kí n ṣe bí tiẹ̀ kò tiẹ̀ jẹ́ ká kàn sáré jẹ́ àsáré tàbí ká fò sókè ṣó fídíò bí tó ti ìyá mi ò lè bẹ́ òrè gbẹ̀ngbẹ̀ fi hàn yẹn ṣe fídíò bí tí mo fẹ́ kó n tí mo fi lè tẹ́mi àti ẹ̀ ta fi lè gbọ́ ó ní kò ṣe fídíò yẹn kò sẹ́ǹdì ẹ̀ sí mi ṣe ti rí pé mo káṣọ mi sókè báyìí ìyá mi ò lè bẹ́ bàbá mi ò lè bẹ́ èmi nìkan ló lè bẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́lé bẹ́ẹ̀ kò kàn ṣe bẹ́ẹ̀ kò sẹ́ndì fídíò ẹ̀ sí mi ohun tí mo fẹ́ lọ́wọ́ ẹ nìyẹn tó bá ti lè ṣe yẹn wàláì mi ní bẹ́ẹ̀ wàláì tàláì tó bá fi lè ṣe yẹn màá máa bọ ẹ ni ọ̀dà bó bá bú mi tó bá ti ṣe bẹ́ẹ̀ ni màá tó dá ẹ lóhùn ṣùgbọ́n tó bá ti lè ṣe yẹn tó bá ti lè ṣe ìyá mi ò lè bẹ́ bàbá mi ò lè bẹ́ bẹ́ẹ̀ lọ́mọdé ń bẹ́ tó bá ti lè ṣe kò sí nǹkan tó lè sọ tí bá kàn rántí ẹ ni tí bá kàn rántí ẹ òun ni ṣùgbọ́n tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ yẹn èmi àti ẹ we are on the same page àbúrò wa títí Jésù èdè ṣùgbọ́n tó bá lè ṣe abẹ́ mi ló wà why will I be talking to my subordinates tó jẹ́ pé tí a bá họ́dà oúnjẹ lọ́wọ́ ẹ̀ ò lè jẹ́ pẹ̀lú disability tó ń gbà tó tún jàjọba lólè lọ ṣe ìyá mi ò lè bẹ́ bàbá mi ò lè bẹ́
èmi nìkan ló lè bẹ́ẹ̀ lọ́mọdé ń bẹ́ tó bá ti ṣe èmi àti àjọ mú kan lẹ̀ àwa máa búra wa tó bá ti jọ wọ̀ the same page yẹn ṣùgbọ́n tó o bá ti lè ṣe gbẹ́nu ẹ̀ sọ́hun ò fọyín gbẹ́nu ẹ̀ sọ́hun ò fọyín ẹnu ẹ̀rún abẹ kẹsẹ̀ arọ kẹsẹ̀ àmìnà kẹsẹ̀ àmìnà pápápápápá tó bá ti lè ṣe wàláì àjọ búra wa àjọ pé fracas tèmi àti ẹ bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n tó bá ti lè ṣe no matter what you say. bó ṣe ń gbé tí ọ̀tún wọlé ló ń gba tòsí jáde. Ojo so ẹ̀yin èèyàn mi show tòní nìyẹn tó bá di ọ̀la máa gbé speaker mi tó sọ̀rọ̀ lálẹ́ àná àwa continue ẹ lè bá mi mú pen and paper láti jot àwọn ọkùnrin títòkùnbọ̀ onídòkúdò tó ti dórí ní orí ìkànnì yìí. Tókunbọ̀ mo náà ayé ẹ ti bàjẹ́ ayé ẹ ti bẹ́ńṣọ́ ò dá ugly gan ni ugly mu tẹ̀tẹ̀ mo ní alopecia òótọ́ ni alopecia ni rèé èmi ni kọ́kọ́ ni mo ní Nàìjíríà and I'm proud of it I'm proud of it. Tókunbọ̀ irun tiẹ̀ ò tiẹ̀ gùn èmi ni mo ní gbogbo irun yìí o kò sí attachment ń bẹ o èmi ni mo ní o that's my natural hair kò sí anything ẹ̀rí mi ọmọ ẹ̀rí first son ni bí irun ẹ̀ ṣe gbinú ẹ̀gúndé bá di ni dọ́tà mi náà ńkọ́ second son mi náà ńkọ́ gbogbo anírun nílé wa but it's just that I have alopecia but I thank God that it's alopecia that is not baldness all through and even with that ọmọbìnrin tó kó bọ̀ ọmọ ṣe lọ pẹkun ọmọbìnrin Àkúrẹ́ tó kó bọ̀ àwọn ọmọge ọkùnrin àwọn bàbá tó nice wọ́n ní tèmi ni o gbà Adebinpe tèmi ni o gbogbo nǹkan tọkùnrin fẹ́ ni mo ní can you not imagine yá ẹ bá yá sọ ni olórí burúkú ẹ ti kú bọ̀ nítorí pé wọ́n máa ń gbé fún mi wọ́n máa ń gbé súnmọ́ mi dáadáa fún olórí burúkú ló ń gbé súnmọ́ ẹ Bísí Wellington ọwọ́ èèyàn lè jẹ́ kí ọ̀kan gbé súnmọ́ ẹ ọwọ́ òfò ló ní àmì náà tún pàápàá bó ṣe rí yẹn ràkúnmí erin mi lókun lórí wheelchair àwọn ọkùnrin ò lè súnmọ́ ẹ̀ wọn ò lè bá ẹ gbé sókè torí kó má bàa kán ìkan rí gbẹ ẹkú báyìí ìkejì tó báyìí ẹsẹ̀ kan rí báyìí ẹsẹ̀ kejì rí báyìí eléyìí ẹsẹ̀ kan rí tó tóbi tó báyìí ẹsẹ̀ kejì rí tó tín rí báyìí ẹ̀rù bá wọn ni wọn ò lè ṣe pé tó bá gbélé ìsìn yẹn sókè akọ̀kan ni kò ní dáa fún ẹ kò ní yẹ ìyá ẹ ayé ìyá aláya yìí mẹ́tẹ̀ẹ̀ta ò ní dáa orí ilé burú lọ́hùn kò ní dáa fún yín ẹ ní jẹun tó dáa ní 2025 ó ṣí school ẹ lórí burúkú ìwọ ló máa sọ táìmù tí mo máa fẹ́ ọ̀rẹ́ kan ìwọ ló máa mọ yí àti mo máa ìwọ gan pàápàá nígbà tó fẹ́ máa dà mí rè bí ó dá ẹnu bí omi ìṣanwọ́ arọkẹ́ ṣe tó kórí burúkú tó fẹ́ máa kóran àwọn èèyàn káàkiri kò ní bẹ́ńṣọ́ fún ẹ àwọn ọmọ ológun àwọn ọmọ dáadáa tó ní kò ní jẹ́ kí n mọ nǹkan tí máa sọ sí ẹ especially ọmọ ẹ destiny tí mo láìkì yẹn tí ẹni mo ń wò mọ́ ẹ lára kó yá lọ máa dúpẹ́ lọ́wọ́ ẹ ṣùgbọ́n ọjọ́ tó bá ti lè fò sókè bẹ́ẹ̀ yẹn bí mo ṣe fò sókè yẹn èmi àti àjọdọ́gba ṣùgbọ́n láì fò sókè ẹ mi ò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ orí platform yẹn tó bá wá fẹ́ sọ tó ju ti àná lọ kó sọ àràbù ní gbogbo ẹ̀ pé mi ò ní ṣe àràbù fún ẹ ní tó wà lára ẹ bá rẹ ṣe rí yẹn ni máa ṣe fi bú ẹ láti orí inú orí ẹ dé ìsàlẹ̀ ṣùgbọ́n tó o bá ti lè fò sókè bí mo ṣe ní kó fò sókè yẹn I won't say anything for now ọjọ́ tó bá tún cross line ẹ then I'll give it to you wàá sun ẹkún tó korò mo ń wait fídíò ibi tí mo ti máa rí ẹ tí wàá ti fò sókè ẹ máa bẹ kúrú máa bẹ dọ́gba ńgbà náà ṣùgbọ́n àìlè fò sókè ẹ I don't want to go there ọgbẹ́nu ẹ sàn ni so ẹ̀yin èèyàn mi ẹ kú atótónu látàárọ̀ mi kí láì kí fídíò mi máa gùn orúkọ tèmi ò yí padà Adebinpe
Alasoadura ọmọ Àkúrẹ́ níbi tó ti lómi méjì tó pé jèjì lára ọmọ amúdàsílẹ̀ mo gun ẹnu pani. Happy 2025. God bless you and I love you. Bye. I should go analyze video olórí burúkú tó sunkún yẹn àti speaker mi tí mo gbé wá lánàá. So we'll continue that tomorrow. God bless you. Ẹ káàbọ̀ padà sórí ètò Lady K. Ìfẹ́ Olúwa ṣòdì baby of Yorùbá nation. Báwo lẹ ṣe rí sí? Báwo lẹ ṣe rí fúrákà yẹn sí? Ó mu àbí ó mu? Ó yẹ tàbí ó yẹ? Ó yẹ o. Ẹ wo aṣọ wà. Aṣọ ni mò ń tà. Ẹ wá bá mi ra aṣọ o. Ẹ wá bá mi rà o. Nǹkan tí mò ń tà rè o. Aṣọ ni o. Ẹ wá bá mi rà o. Nǹkan tí mò ń tà rè o. Lace lele pẹ̀lú inner with fine design. Eléyìí tẹ́ ń wò yìí Ankara ni tí wọ́n kóṣẹ́ sí. Èmi náà nírú ẹ̀ o. Very beautiful. Aṣọ tó ta lẹ́nu ni. Kò sí party tẹ́ lè wọ̀wọ̀ tẹ́ bá gbọ́. Ó ta lẹ́nu. Ó ta. Ọmọ ìdè yìí ta lẹ́nu. Aṣọ yìí ló ń jẹ́ bẹ̀. Ó ta lẹ́nu. Ó ta ó mú yes. Ẹ wá bá mi ra aṣọ mo fọ Lédùmarè bẹ̀ yín o. Ojú òní tì yín o. Bójú bá ń ti gbogbo èèyàn ojú ò gbọdọ̀ ti wá o. Báyé àwọn èèyàn ayé ò gbọdọ̀ yọ. Ẹ wo tí mo pé lọ́láwọ̀ ẹ wo bó ṣe fine. Ṣé tí ó wà lóríṣiríṣi. Ẹ wo tí eléyìí náà wọ̀. Mo rá lápé. Ẹ wo tí mo rá lápé náà wọ̀. Ẹ jẹ́ ń gbé wá kẹrí dáadáa. Ṣé tí rí. Ẹ wo bó ṣe tí stone yẹn. Láti òkè wọ́n sí stone yẹn kan lẹ̀ ní gbàgbàgbà. Another color náà dẹ́wà. Kò sáṣọ tẹ́ bá rí lọ́wọ́ mi tí mi ní kọ́lọ̀kọ́lọ̀ ẹ̀. Ẹ jọ̀ọ́ patronize mi ojú òní tì yín o. Àní ṣubú dànù ibi oníṣẹ̀lẹ̀ sí wa. Ilẹ̀ Yorùbá gbé wa kò ní gbọ́dọ̀ lẹ má jẹ́ ká gbàgbé Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. Yorùbá nation. No going back. No retreat. No surrender. Ọdún tàwa ọdún ayọ̀ ló máa jẹ́ a máa gba Yorùbá nation. Bí ìbá ti wù kí Sátánì kó gbógun tàwa la máa borí ẹ̀. A máa rí ilẹ̀ wa gbà. Ẹ jọ̀ọ́ bàbá ṣe ń ṣe kí bàbá ṣe ń wo show lọ́tùn lósì. Ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ Yorùbá nation wa sọ́kàn. Ẹ jẹ́ ká máa fi sọ́kàn ìjà tó ń jà lórí social media kò lè gba Yorùbá nation fún wa o. Energy táwọn ní ibi tó fẹ́ lọ sí nìyẹn. Wọn ò lọ sí pé kí wọn kó bọ́ kúrò lóko ẹrú. Àwa tá wá ń lò ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká ṣe kíni ká ṣàṣetì. Wọ́n ní bẹ̀rẹ̀ kì í ṣe oníṣàfẹ́ tó bá ṣe dópin. Ẹ jẹ́ ká gba ilẹ̀ wa. Ilẹ̀ Yorùbá gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ ṣé gan mo dúpẹ́ o. Ẹ má gbàgbé láti subscribe sí channel mi. Kẹ́dẹ̀ turn notification bell yín. Ó dàbọ̀.